fi tàǹbà omi ata kò ṣe é fi tàǹbà ìjìnlẹ̀ ti dé olówó wa rere. ọmọ ọkọ ti dé o ọmọ ológo tó ń sọ lójoojúmọ́ ìjìnlẹ̀ ti dé olówó wa rere. ìjìnlẹ̀ tó bá ń gbóhùn lẹ́nu mi tó bá ń dún. Aláàjì Táyé lólu Mayaty ọmọ tó ń sọ lọ ọmọ alájì ọkàn gáàfárì ọmọdé Kúnlé ọmọ adé alákọ tó ń pariwo adé tó ń gbó lọ adé tó ń gbó lọ adé alákọ èmi lọmọdé adé alákọ adé tó ń gbó lọ lójoojúmọ́ tó fọlù mí lọ́wọ́ tí mo fi ń gbó sókè. Orí bàbá àtọmọ wọn náà tù ní wa sọmọ náà tó jìrì ẹ ó sàrí orí bàbá tó bá sọ fún ẹ o ọ̀gá ńlọ níwájú ọmọ tẹ̀lé lẹ́yìn wọn náà tù tó ń ṣe dáadáa nínú ayé láyé ń gbé ẹja lẹja ń jẹ sọ́ra mò ń jẹlẹ gáfàrí nígbò ẹ̀rọ tẹnu kọ́. Olójú aṣíwájú tọmọ bá rí tó yan kì í ṣe bí ti ìwádé ọ̀gá mi àkànkàn dẹ́kunlé odùwà ìwọ ló gbà mí àjù débi kan fi tẹ̀síwájú kò fi mí sílẹ̀ bí tẹ̀ ògo ìwádìí wínà tọ̀wọ̀ fi láwọn lọ́jọ́ wọn tó ọ̀gá mi ní níbi kí ni òní gbà fún. Ògo ìwádìí wínà. Bàmí àkọ́ ọmọdékúnlé gábárì ọ̀gá ló lè re eléyìí tá ń ṣẹlẹ̀ níbí àwọn ọkọ̀ adéyẹlò lẹ́ni adéyẹlò fẹ́sù nítorí ọ̀gá mi la ṣe wọlé bí adéyẹlò kéré lọ́dọ̀ alójà débi torí ẹjọ́. Lórí Dísẹ́mbà ti parí lọ ọdún tuntun òfin tuntun ọdún tuntun new rules tẹ́bá ti pa alájà kan gáfárì lélẹ́rẹ́ owó Táyé Mayaty máa kó sọ́ọ́tọ̀ o àtijọ́ ṣàdéhùn pẹ̀lú ọ̀gá mi mo wá síbi iṣẹ́ mi wá síbi iṣẹ́ ẹ bá ń kó mi lódìdí sọ́tọ̀ tẹ́bá fún gáfárì 2 million ẹ bá mi ṣe 500,000 tèmi mọ́ torí pé àdéhùn ládéhùn o ìyá mi lọ́nà mi lọ ìyá aládé ṣòtúrú pé ọlá ẹyẹlẹyẹ ń jẹ ọlá kíní kan ní kíní kan ń ṣe fi sókè orin mélòó láti ìkan tàbí gbowó ìyá mo ṣe ń sọ wípé wà lóyà sọ̀gá ẹ̀ o. ìyá mo ṣe ń sọ wípé wà lóyà sọ̀gá ẹ̀ o. orin tí mò ń kọ tí mo fi gba Mẹ́kà orin tí mò ń kọ tí mo fi ń kọ́lé orin tí mò ń kọ tí mo fi gba mọ́tò ọwọ́ ta láti wà ọ̀gá ọ̀fàrí ògo ni. wọ́n ní kó wá lọ́jà sí jẹ́ oníṣòfẹ́ bá tèèyàn jẹ́ ni. ó gbà fún ọ̀gá ẹ̀ o kí wọ́n náà lè lálùbárí ká o. ọdún 8 àtàbọ̀ ni mo fi sìn àwọn kan bú mi wọ́n sọ ẹjọ́ sálẹ̀ ta ẹ àwọn olórin ẹgbẹ́ mi ẹrú ni wọ́n ń pè mí nígbà yẹn mo kàn fún wọn sílẹ̀ ta ẹ mo fọ́ lẹ́rọ̀. gbogbo àwọn tájọ́ kọrin lóde yẹ wa nínú wọn ọ̀tá ẹ mo tẹ̀lé Gàfárì ẹrú là ń pè mí nígbà yẹn ẹrú náà rẹ o
ọdún mẹ́jọ ni mo fi sin ọ̀gá mi ẹrú náà rẹ̀ 1 and 2 ní iye wa. ọmọdékúnlé lójú ẹlẹ́yìn ìyẹn tí mo ṣe bàbá àtọmọ kò lè ṣe kó má máa sí controversy ọmọ máa ṣe bàbá máa ṣe ọmọ ẹnì kò lè dá sí yẹn ìgbà kan nìyẹn ẹ̀wọ̀n ní kíní kan Mayaty kọrin bọ́dé ìgbà kan nìyẹn Mayaty ó ń bú ọ̀gá ẹ̀ ìgbà yẹn ní ìgbà yẹn àwọn tó ìsọ yìí ó ṣojú ìtiwájà lọ́wọ́ yìí ó torí mo ti ń tó lọ́gà fárí ọ̀gá kò sí gbogbo yẹn ọmọ wa lóyà sí bàbá yẹn ọjọ́ tí mo ti wà lóyà Taye láti gbowó gidi láti 21 December yìí ojoojúmọ́ mo fi lọ́bi iṣẹ́ àfẹ́ní nìkan nínú lọ́bi iṣẹ́ bílọ̀ làbá mọ́ mo tún máa kọ́ ní ibi kan ló sọ pé dẹ́kunlẹ̀ òṣèré mi ṣọ̀ṣọ̀rọ̀ òṣèré fọwọ́ kan. òṣèré mi ṣọ̀ṣọ̀rọ̀ òṣèré fọwọ́ gbá. ẹni tẹ́ ẹgbẹ́ mọ́lẹ̀ dandan ni kò ti rò ó. àkànwọ́ ti wá fìrà gẹ́gẹ́ bí ogo ọba mi ló fà ẹ́ sókè kò ní.